Jẹ̀bú. Ẹ káàsán. Mo fẹ́ ta géèmù ní jàre. Jésù. Àmọ́ kí tó tá mo fẹ́ kọ́kọ́ bèèrè kan ni. Ẹ jọ tí bá play géèmù mẹ́ta tí fídíò rẹ̀ tí bá fi 15 naira sí èlò mo máa jẹ. Oh, Mumu not too Tí bá much. fi 100 naira sí ńkọ́? 210. Ọ̀sẹ̀ tí a bá play géèmù yẹn play. Ó yá 27. Ok, yẹ fast kéwèé lójú tán ni. 27 38 single 4 100 naira ni kẹ́ bá mi fi sí. There is God o. Ẹgbà ìgbà ní ìṣọ́ àti máa jáde. After wa yìí ní ó tẹ̀ wá ok. Ẹ wo. Mo máa wá fún yín ní ìdá mẹ́wàá which is 1,000. Ẹ ti gbọ́ mi ẹ chop your knuckle. Ẹ ṣe é. Owó dé kọ́ ìdí ìrókò ló bá rí. Jésù. Ponu Susibi ibi lówó sì máa wá bẹ́ẹ̀ àbí àwọn èèyàn já sọ́tún wọ́n já sósì wọ́n já làbọ̀ wọ́n jáde lẹ̀ ó Susibi òun pariwo kò sí kò sówó jẹ́ òwe tó fẹ́ wà owó á jí owó á pariwo owó dé owó dé owó dé kọ́ ìdí ìrókò ni. Mo lẹ́la ní sá. Sídí. Ìgbà ni mo ti sùn You síbí be báyìí. Mumu. Máa bira ẹ. You think say you dey wise? You are a Mumu man. Ibi tí mo fi ẹ́ sí. Sídí ìgbà ni mo ti sùn. Ibi tí mo fi ẹ́ sí jẹ́ kí n bá bẹ̀ kó wá dalẹ́ kí n béèrè owó oúnjẹ. Ó já mi lára Ìyẹn ni jẹ. kó má sọ, ìyẹn ni kó má sọ, ṣé mi kì í fẹ́ lówó ni? She what? Ọkọ̀ délé mi báwo ló ṣe rí? Ṣé bí ìgbálẹ̀ kọ́ ló ṣe rí ni? Wọ́n ẹ̀yìn sí olórí dẹ̀mùdẹ̀mù bíi bẹ́ẹ̀ tó kó sínú omi. Jésù. Oh, Mumu not too much. Àlá ni mò ń láṣá. Àwọn àgbà Yorùbá máa ń ní pé àlágọ̀. Will you keep quiet? Ọkàn náà ló tún sọ wípé nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ lèèyàn máa rí lójú àlá o. You be Mumu. You think say you dey wise? You are a Mumu man. Kò sí ara láti ṣe ìyá àmà ti ṣe ara. Fún gbogbo ẹ̀yin ará alẹ́ tí mo èmi náà my name is Salamatu nígboro ayé they call me Sàlẹ̀ ẹlẹ́nu bẹ́ẹ̀ ni Sàlẹ̀ ẹlẹ́nu mo jẹ́ kéésì mọ́ ọmọ mi gbogbo orúkọ lẹ lè pè mí ẹ̀yin tèmi mo fẹ́ kẹ́ ẹ bá mi subscribe sí Òpómúléró Comedy TV lórí YouTube ṣẹ́rí eléyìí tàṣẹ drop tó bá tún di next week àá tún drop mi episode mi tún ṣe kí ni ó tún bọ̀ kẹ́lẹ̀ turn on post notification subscribe o ẹ subscribe o ẹ má yẹ kí wàá ṣe kí ni kí wàá ṣe rere ẹ fún mi o God bless you.